Ẹ kú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni olùkọ́ Akínlábí. Ní èní, a ó máa ṣe àgbéyẹ̀wò ohun tí à ń pè ní genotype. Ní ọdọọdún ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ọmọ tó ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ 150,000 children ni à ń bí pẹ̀lú àìsàn sickle cell anemia. Eléyìí jẹ́ nǹkan tí a lè yàgò fún tí a bá ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ kí a tó fẹ́ ara wa. Oríṣi ọ̀nà mẹ́fà ni àwọn ẹ̀jẹ̀ pín sí ní ọ̀rọ̀ genotype. A ní AA, a ní AS, a ní SS. Àwọn tó gbajúgbajà jù ní àwọn mẹ́ta yìí. Lẹ́yìn àwọn mẹ́ta yìí, a tún wá ní mẹ́ta mìíràn bíi AC, CC àti SC. Ẹni tó ní AA ó lè fẹ́ ẹni tó bá wù ú tí ò ní sí wàhálà lórí pé ó ń bímọ tó ní sickle cell anemia. Ṣùgbọ́n ẹni tó ní àwọn yòókù, wọn lè fẹ́ ẹlòmíì àyàfi ẹni tó bá ní AA láti dènà bíbí ọmọ tó ní sickle cell anemia. Ó ṣe pàtàkì láti mọ̀ láti dènà bíbí ọmọ tó ní sickle cell anemia.